So ẹ kú dédé wòyí o gbogbo ẹ̀yin ará ilé, ṣàlàáfíà lẹ wà, ṣé dáadáa la bá lé, ǹjẹ́ ẹ kú lé báyìí lákàrà lé, ẹ kú àbọ̀ ńlá kérò ọ̀nà, bí ọkọ bá roko dandan ni kí ó rí ṣe, bí àdá bá roko dandan ni kí ó rí ṣe. Ó ti wá di dandan fún èmi àti ìwọ kí a rí ṣe lọ́jọ́ ajé tòní. Mo kí yín káàbọ̀ sórí ètò wa, ètò yín ètò lábala ìpolówó ọjà láti iléeṣẹ́ wa Ambassador TV tó kalẹ̀ sílùú Ìjẹ̀bú Òde. Orúkọ tèmi ò yí padà, Owólabí Ọlánrewájú, ọmọ Òdúfìyè lèmi ṣe. Èmi l'ambassador tí ń gbénu ẹ̀rọ amóhùnmáwòrán dún yòmùyòmù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé aṣọ tàná tí mo mú ròde, ojú mi náà ni wọ́n ti dé. Ọ̀rọ̀ ẹlẹ́dọ̀ bí èdè ni wọ́n fi lé mi lóládé. Adé náà mo wádé ni wọ́n fi ń pè mí ní ọba pèdèpèdè. Àwọn kan tẹ̀ tún máa pè mí ní ambassador gbogbo pèdèpèdè. Omi ẹ̀kọ́ náà ní í ṣe. Mo kí yín káàbọ̀ sórí ètò wa lẹ́ẹ̀kan sí. Ètò yín ètò lábala ìpolówó ọjà láti iléeṣẹ́ wa Ambassador Television tó kalẹ̀ sílùú Ìjẹ̀bú Òde. Ǹjẹ́ kí ni nǹkan tí àwa mú wá fún yín lónìí? Bóò ló ti rí? Bóò ló ti jẹ́? Kí tí ẹni ambassador tí ẹ̀ ń pariwo pé òun fẹ́ mú wá fún wa lónìí lórí ètò ìpolówó ọjà? Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá nǹkan fìdílé kájọ jẹ̀gbádùn ìpolówó ọjà lóní pínrínsín tí mo mú wá fún yín lónìí. Kí wá ní ìpolówó ọjà náà? Òun náà ni iléeṣẹ́ wa Ambassador TV. Gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ṣe ìnáwó, ẹ̀yin tí ẹ fẹ́ ṣe ayẹyẹ ńlá, bẹ́ẹ̀ ni kò sì sí ayẹyẹ tó kéré. Tẹ́yin tí ẹ ń wò pé mo ń wá ẹni tó lè bá mi cover event mi, yálà ní kékeré ni o tàbí ńlá, ó tiẹ̀ tún wá jẹ́ olówó pọ́ọ́kú, ẹ má làágùn jìnnà, ẹ tara ṣàṣà kí ẹ máa bọ̀ ní ọ̀dọ̀ wa Ambassador TV. Kò sí ìnáwó náà bí ó ti kéré tó tàbí tóbi tó, yálà bí alága ìdúró ni tàbí alága ìjókòó ni ẹ̀ ń wá níbi gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe, tàbí ẹ̀yin fẹ́ ṣe ìṣílé, ẹ fẹ́ ṣe wedding, birthday celebration, tàbí ayẹyẹ ìfinijoyè, ìsọmọlórúkọ, ìsìnkú, the VIP celebrations, exclusive carnivals tẹ́yin fẹ́ ṣe, tẹ́yin wò pé mo ń wá iléeṣẹ́ tí ó lè bá mi cover ìnáwó tí mo fẹ́ ṣe. Ẹ má dààmú jìnnà, ẹ tààrà ṣàṣà kí ẹ máa bọ̀ ní Ambassador TV. Lọ́gán bí a bá ṣe ń cover event yín, a máa broadcast online lórí YouTube àti ní orí Facebook. Ẹ má gbàgbé alága ìdúró, alága ìjókòó ó wà available nílé iṣẹ́ wa Ambassador TV. Ambassador TV kò sí services tí ẹ fẹ́ á fún yín. Kí wá ní àwọn services náà? Òun náà ni mo ti sọ. Mo ní alága ìdúró, alága ìjókòó àti gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe pátápátá tí ẹ̀ ń wá ẹni tó máa bá yín cover. Ẹ má dààmú jìnnà, Ambassador TV ló kájú ẹ̀ tá fi kalẹ̀ sílùú Ìjẹ̀bú Òde. Tàbí ẹ̀yin tún fẹ́ ṣe ìpolówó ọjà yín, irú ọjà wo lẹ̀yin ń tà? Kí ni nǹkan tí ẹ̀yin ń ṣe tí ẹ̀yin fẹ́ kí àwọn èèyàn bá yín mọ̀? Kí ni nǹkan tí ìwọ ń ṣe tí o fẹ́ kí àwọn èèyàn mọ̀, yálà ní orílẹ̀-èdè yìí tàbí ní òkè òkun? Má dààmú jìnnà, gbé ìpolówó ọjà rẹ wá sí iléeṣẹ́ wa Ambassador TV ní owó pọ́kú, ní owó tí ò gani lára rárá. Àbí ẹ̀yin tún fẹ́ organize interview pé mo tiẹ̀ fẹ́ kí Ambassador TV, mo fẹ́ kó wá interview mi kó bá mi broadcast ẹ̀, mo fẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa mi. Ẹ má dààmú jìnnà, ẹ máa bọ̀ nílé iṣẹ́ wa Ambassador TV tó fi kalẹ̀ sílùú Ìjẹ̀bú Òde. Ẹ má gbàgbé wípé gbogbo nǹkan tí a bá ń ṣe fún yín pátápátá lẹ́sẹ̀kẹsẹ̀ a máa broadcast ẹ̀ live lórí Facebook àti YouTube. Ẹ̀yin fẹ́ kàn sí wa tàbí ẹ fẹ́ bá wa sọ̀rọ̀, ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 07010095701. ìyẹn náà tún wà ní orí WhatsApp. Ẹ jẹ́ kí n tún pè lẹ́ẹ̀kan sí 07010095701 tàbí 09057424226. lẹ́ẹ̀kan sí 09057424226. Ambassador TV ló kájú ẹ̀. Gbogbo tí a bá ṣe fún yín pátápátá ẹ máa rí wò lórí ẹ̀rọ ayélujára Facebook, ẹ tún máa rí wò lórí YouTube. Tàbí ẹ̀yin tún fẹ́ lọ add wa lórí Facebook, a wà lórí Facebook àti wà lórí ẹ̀rọ. Ẹ lọ sí orí Facebook, ẹ lọ search Ambassador TV, ẹ ti rí logo wa báyìí, yóò ti gbé àmì yẹn wá. Ẹ kàn click like ni. Gbogbo tí a bá ti ṣe pátápátá lórí Facebook lẹ́ẹ̀mọ̀ rí lẹ́sẹ̀kẹsẹ̀. Tàbí ẹ̀yin tún fẹ́ add wa, ẹ fẹ́ wo gbogbo idán tí a ṣe pa lórí YouTube, ẹ lọ sí YouTube kí ẹ lọ click search Ambassador TV. Gbogbo tí a bá ti ṣe pátápátá ẹ mọ̀ rí wò live ń bẹ̀. Tọ́ a ò ní rí jù báyìí lọ lórí ètò wa, ètò yín, ètò lábala ìpolówó ọjà
láti iléeṣẹ́ wa Ambassador TV tó fi kalẹ̀ sílùú Ìjẹ̀bú Òde. A máa bẹ ọ̀bẹ ní ìbẹ́sù àtẹlẹsẹ̀ abẹ̀nà, gbogbo ẹni tó bá ní ká má lọ la ò ní dé bá, gbogbo ẹni tó bá ní ká má bọ̀ ńlá ò ní kò lọ́nà. Orúkọ tèmi ò yí padà, Owólabí ọmọ Òdúfìyè lèmi ṣe. Èmi là Ambassador tí ń gbénu ẹ̀rọ amóhùnmáwòrán dún yùmùyùmù. Èmi lọ́mọ wọn ní mo di Ìjẹ̀bú, èmi lọ́mọ aṣálẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni òróbìnrin, èmi lọ́mọ mo di eléwé, èmi lọ́mọ mo di ẹlẹ́kọ, bẹ́ẹ̀ ni èmi lọ́mọ mo di onípàkìtì, èmi lọ́mọ ìsìnkú kára lóye ọmọ abókomi tewúre, èmi lọ́mọ aráwòye wò ó wá ṣe kí ni ó dùṣù rẹ̀ nù, èmi tún lọ́mọ nípe ní àgàn, ọmọ nípe ní àgàn, ọmọ àgàn jẹgbẹ́rẹ̀. Ẹ wò ẹ má jẹ́ n sọ̀rọ̀ jù títí di ọ̀sẹ̀ tí ń bọ̀ tí a ó tún máa pàdé lórí ètò wa, ètò yín ètò lábala ìpolówó ọjà. Ilé òní lé wa, ọ̀nà òní náà wá, ire kàbìtì.